ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ bá ń gbọ́ àti ẹ̀dẹ̀ fún wa. Fásunlé Mákindé lórúkọ mi, ọmọ ayé tí kò gbọdọ̀ pa dárò gbọdọ̀ gbélé. A sọ nípa obìnrin kan tó ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́kúnjayé. Ẹ wo bí àwọn èèyàn ṣe pọ̀ tó lọ́fíìsì wa lónìí nígbà tá a ṣètò lórí rédíò nípa obìnrin tó kọ̀ ẹ́ jẹ́ Maria Dọ́lámú alias Big Money. Gbogbo èrò ọkàn wa ni pé bóyá èèyàn bíi mẹ́wàá tí wọ́n wá òun nìyá yìí fi oògùn àti àfọ̀ṣẹ́ gba ọjà lọ́wọ́ ẹ̀, ṣùgbọ́n gbogbo àwọn èèyàn tó wà níbí, gbogbo àwọn èèyàn díẹ̀ lákàn lórí ọ̀fẹ́ láti gbọ́rọ̀ lẹ́nu wọn. Àmọ́ fẹ́ ṣe léyìí kí gbogbo àgbáyé Nàìjíríà kan rójú ìyá Dọ́lámú láti lè máa ṣọ́ra. Bẹ́ẹ̀ bá ti dójú yẹn mọ̀, ẹ̀yin náà mọ̀ sọ fáwọn èèyàn pé tó bí ìyá yẹn ṣe ríre o. Ẹ rí i pé níbi oṣù kan sẹ́yìn a ṣe ètò kan náà nípa obìnrin kan tó dáná sunra ẹ̀ nítorí owó lápò. A mọ̀ bóyá rú àwọn ìyá báyìí náà ni obìnrin yìí pàdé. A ti ṣètò kan níjẹun tuntun tóbìnrin náà jẹ gbèsè tó sì gbé ẹ́sìdì tó mu tó para ẹ̀. àìmọye irú ẹ̀. Ìdí rẹ̀ tá a fẹ́ fi ojú aṣebi àfihàn ẹ ti gbọ́ wa lórí rédíò, ṣùgbọ́n ẹ̀hún tí èmi ò kàn sọ pé ìyá yìí bá ti bọ́ síta ẹnikẹ́ni ò gbọ́dọ̀ súnmọ́. Ẹ máa bá a ṣí ẹ̀ kẹ́ máa wò ó láti lè ṣọ́ra pé lóòótọ́ nábìdẹ̀nsẹ̀ o, jùjú wà, oògùn wà, agbára wà. Ẹ bá mú ìyá yẹn bọ́ síta. Ẹ bá ń fi ojú ìyá yẹn hàn, ṣé bàbá òun rèé? Àwọn ní ṣé ìyẹn lọ ẹjọ́ wọn dáadáa? Bàbá yẹn rèé. Ẹni sùúrù. Ìyá kan pè mí látàtọ̀ ọ̀tà mi mọ̀ bí àwọn ẹni tí wà láàrin wa. Ebo lẹ́yìn ti wá. Ṣáyìn ni ẹ pè wá látàtọ̀ ọ̀tà láàárọ̀ yìí. Ọ̀tà ń tí ẹnìkan pọ̀ ẹjọ́ ṣe tó fẹ́ ṣe ẹjẹ́ kan ṣe. Ẹjẹ́ kan ṣe fídíò. Ẹ má pariwo ẹjọ́. Bàbá ẹjọ́ ẹjẹ́ sọ̀rọ̀ ti gbó ẹjẹ́ sọ̀rọ̀ náà. Ẹ̀yin lọ́wọ́ sórí rédíò lálẹ́ àná. Èló ni ìyá yìí gbà lọ́wọ́ tí? 81,000. 81,000. Kí ni ọ̀rà? Ọ̀rà ráìsì, ọ̀rà epo, ọ̀rà òròǹdó, ọ̀rà spagi, ọ̀rà macaroni, ọ̀rà ẹyin, ọ̀rà gààrí, ọ̀rà ẹ̀wà, ọ̀rà sẹ̀mù. Gbogbo ẹ̀ ló wá jẹ́ 81,000. Ẹni lẹ́yìn ìgbà tó ń lọ tán lórí oyin tó ló tó sọ. Àwọn obìnrin ará kútọ̀ yẹn dà. Adigbẹ olórí tí bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ní kó sọ̀rọ̀. Ẹ̀yin náà jẹ́ kan lára wọn àbí? Bẹ́ẹ̀ni, èmi gangan mo mú wọn wá bíbá. Ẹ̀yin gangan torí lórí ẹ̀yin gangan lọ lórí. Lẹ́yìn ìgbà tẹ́ rí bàbá olóyè. èmi rí wọn ní tó kù. So mo dẹ̀ bá wọn fa ẹjọ́ ìmọ̀pá 30,000 nínú 72,000. So wọ́n wá ń yí mi gbàdọ́ fún mi ló jẹ́ kí n mú wọn wá bíbá yìí. Ọ̀dà ẹ̀yin gbọ́ bó ti ṣe jà ṣé ìyá yẹn rí ẹ má pa àwọn ènìyàn. Ọmọbìnrin kékeré báyìí. lórúkọ tí Fọláṣadé láti sí Ọlọ́run ṣẹ̀yẹ. Ọlọ́run ṣẹ̀yẹ. Èló ni ìyá yìí gbà lọ́wọ́? 28,500 ní Fàdàmà ní Kìnìún Fábọ̀ stop. Ṣé ẹ dá obìnrin yìí mọ̀? Ṣé ẹ dá mi mọ̀? Ẹ ti dá a mọ̀. Gbogbo wọn lẹ dá mọ̀. Ṣé ẹ dá mi mọ̀ abẹ́ dá mi mọ̀? Ẹni ó ti tọ́ ẹsẹ̀yẹ Ọba wa tún sẹ́yìn ẹjọ́ tó ẹ bá fún ẹ̀yìn ọmọ yìí rẹ̀ gbogbo kí ni ìyá yìí ṣe fọ́mọ tiẹ̀? Owó lọ́wọ́ ẹ̀ ni àti búrẹ́dì. Owó àti búrẹ́dì. Bẹ́ẹ̀ ni Jésù Olúwa ló ń tà lọ́dọ̀ gbogbo ìgbà àti bàbá olóyè. Ẹgbẹ́ kí n kò lójú nínú ìgbà. Ẹ̀yin ni nínú Fẹ̀mbà. Ọyọ ẹ̀kọ́ bẹ́ẹ̀. Ọmọ yín dá ọyọ ẹ̀sùn sẹ́yìn. ọmọ èèyàn kan bàjẹ́ ó ní ẹ̀sùn mẹ́yìn. Ọyọ títọ́. Ọyọ lọ́dọ̀ tí Láti Mango Òkè Àṣà. láti Mango lókè àtà ìjọ. Láti Mango Ṣé Òkè ẹ dá Àṣà. obìnrin náà? Kí máa ń gbà lọ yìí? Wọ́n láwọn ọmọ yìí o. Akété pé ẹ sọ pé abúlé ọ̀tún lẹ́ ń gbé
ẹ ná àbúrò sílẹ̀ ìgbẹ́ ẹ gbọ́. ṣé ẹ mọ̀ mí àbẹ́ mọ̀ mi. ẹ lọ gba ata lọ́dọ̀ ya dé. ẹ lọ gba ata lọ́dọ̀ ya dé. ẹni tún ló wáyé wọlé wọn náà. ìyá fẹ́ jà ẹ mọ̀. ó tó díẹ̀ o. 33,450. Èmi ní àbúrò ọkọ wọn tó wá lù ní jìbìtì. Báwo ló ṣe jẹ́? Ẹ ṣe ló sì mọ̀ wọ́n ọkọ wọn. So ọkọ wọn ẹ̀gbọ́n lọkọ wọn jẹ́ sí mi ní àgọ́ òjò. So mo dẹ̀ ti mọ̀ wọ́n ti pẹ́. Bí mo ṣe wá sùn lọ́jọ́ yẹn inú òjò lọ́jọ́ yẹn mo ṣe dé nìyẹn tọ́nà fẹ́ rajà. Ó ní mi ò lè tajà fún torí mo mọ̀ orúkọ àti ẹ̀ ń kú tẹ́lẹ̀. Wọ́n ṣàbẹ̀ mí ọ̀nà ọ̀nà bẹ́ẹ̀ nìkan tó fẹ́ gbọ́jà lọ́wọ́ ìfẹ́ nìyẹn ò ta ọjà fáwọn. Ọmọ wọn tí wọ́n mú dání yẹn inú ẹ̀wọ̀n ni kéjì wọ́n bí ọmọ yẹn sí. Bẹ́ẹ̀ ni ló bí ọmọ yẹn sí nígbà tó ọmọ yẹn náà lọ jalè. Ọmọ yẹn ti ẹ́ dìgbò ojú ẹ̀ ti tó bí wọ́n tó tì lẹ́wọ̀n ọmọ yẹn tó bí ọmọ yẹn. Ìgbà tí ọmọ yẹn kúrò ní ẹ̀wọ̀n ni ọkọ sọ pé òun ò lè gba ọmọ yẹn pẹ́sẹ́ kò sọ ọmọ yẹn ní tẹ̀wọ̀n bọ̀ ni àbí báwo. Pẹ̀tí pàtó wá sọ fún mi pé ẹni táwọn lọ rajà lọ́wọ́ ẹ̀ àwọn ò fẹ́ kí ẹnì yẹn ń kọ́ àwọn ọkọ̀ tọ́jà táwọn máa tà ní ọjọ́ yẹn pé kí n má wọrí táwọn bá ti ń tà tán àwọn máa kówó ẹ̀wà. Mo kọjá 33,450 ló wà lówè látijọ́ yẹn nọ́mbà tó fún mi mo pè tí kò lọ. Mo wá ọkọ iṣẹ́ ìkúrò mi lọ ẹ̀gbọ́n mi ṣe ìkúrò mi ẹ̀gbọ́n mi ṣe ìkúrò mi kọ́ bímọ fún. Ẹ jẹ́ ká bọ́ síta ẹgbẹ́ ọ̀lẹ́dọ̀. Ó ìpè jáde. Olóhùn mọ́lẹ̀. Látọ̀bá dá oko 58 ọ̀nà ọmọ mi ó máa ṣe òun. Èmi kọ́ ìbẹ̀rẹ̀ kòló tẹ́gbẹ̀ bó ṣàkọ́rọ́ fún ọmọ bàbá òṣà ní ibi tí chọ́ọ̀chì ó fi sí wà. Ìbẹ̀rẹ̀ kòdó 2021 mọ́mọ́ yóò obìnrin dání. 33,000 lówó mélòó. Bàbá òṣà lẹ́bi parọ́. Ẹlọ́mọ̀ bàbá òṣà ní ìbẹ̀rẹ̀. Igo, máa lọ. Láti bá ní pọ́pọ́ wọlé gàrí mú ní máa lè jù. Olóhùn mọ́ ẹ. 25,350. Ẹ máa lọ. Máa lọ. Ṣé o lọ? Olóhùn mọ́. Ẹ lọ jẹ́ 60 guineas. Orúkọ tó bẹ́ẹ̀. Máa lọ. Orúkọ bẹ́ẹ̀. Olóògbé. Bàlá lọ́dún wọn ni. Kí máa lọ.
máa lọ. lókè àrẹ́gbà òde ìlà white ẹ̀jẹ̀ ìlà white ìlà òkèlùkù lókè àrẹ́gbà. ẹ máa lọ ní nǹkan. Ọyá mọ̀mọ́ abúlé òjèrè epo 5 litres òróró ọ̀gẹ̀dẹ̀ ẹyin ẹtìmọ̀ 2,600. ó mọ̀ méjèèjì kọ́ inú dẹ́dà pọ̀ mí kọ́ àti ẹ̀rẹ́ òǹkọ́ ẹ̀. 19,000 naira. Ẹ̀rọ wà bíbẹ̀ yẹn. Sábò local government ni mo fẹ́ pọ̀ gómìnà lójú bí ẹ̀jẹ̀ àti sáàgì ọdún kẹrin ìsáàgì orí ọjọ́ ìgbìmọ̀ máa jẹ́ ọjọ́ ajá fún ẹ̀wọ̀ ẹ̀mọ́ bẹ̀ ọmọ tó ń jọ gbélé mù. Ọyá ìjẹ́jẹ́ ìṣọ́. Ní ilé iṣẹ́ gàrí, ẹ mọ̀ ọdún 26,700. Ẹ̀rọ gàrí. Ṣàjẹ́ ní ṣàjẹ́ ọ̀rọ̀ tí wọ́n tún lọ kọ̀ọ̀kan mọ́ta ọ̀rọ̀ 40,000 àná máa fún mi màmá yìí. ọlọ́mọlẹ́ ọlọ́mọ ẹ̀ ilé ìkọ́ ọlọ́mọ níbo hello 52,000. Ẹ má lọ wọ̀. níbo 37,830 lówó tó ń jẹ mí. Ìwé tí mo fi kọ́ sí Ọlọ́run ẹgbẹ́ tí ìgbà ẹgbẹ́ tẹ́ ṣẹ́ ń lọ yóò ti ń bọ̀. ọlọ́mọ ọlọ́mọlẹ́ hello 4,000 Èmi Abraham lówó lé. hello 60,000 wọ́n dẹ̀ sẹ́ni 20,000. Oko èlò. Wọ́n sẹ́ni 20 over 40,000. Ẹ mọ̀ mí o. Ọlọ́run mọ̀ ẹ́. Dáàmú bẹ́ ṣe. ilé ìkọ́ ilé ìkọ́ ní wàhálà tí mo mú àpò fara mi tí mo fi wọn rẹ́sì ìtajà àpò fún yín ẹ̀yin ẹ̀wọ̀n mi. ilé ìkọ́ Ọbádé oko abáyé ọkọ̀ ọlọ́mọ ẹ̀ 34,350. ọmọ ẹ̀ Ìyá aláta lókè èkó ọlọ́mọ ẹ̀ hello 29,700. ọmọ ẹ̀ ẹ̀yìn kọ́ 42,000. Afọlábí láti Àdìgbẹ̀ lọ́ba nípẹ̀dé estate. Bàbá nípẹ̀dé estate ló ní kókò. Tẹ́ ẹ mọ́mọ yín dání, ọmọ yín kékeré tí ń bá kọ̀rọ̀ ọmọ yín ìṣẹ̀dá yín ajẹmí ìyàwó tí ń bá kọ̀rọ̀ ọmọ yín. Bàbá nípẹ̀dé estate. ọmọ wọn máa lọ Bàbá ẹ ti fàyè gbà obìnrin ìjú. máa lọ ilé ìkọ́ Ìdí ọba kó bá ra ga ọmọ. ọlọ́mọ ẹ̀ hello 8,000 yé nǹkan. máa lọ 8,000 Bísí títí ẹ̀ka látẹ̀léwé rán ìyá láta ọlọ́mọ 49,000. ọmọ ẹ̀ ọmọ ẹ̀ ọmọ ẹ̀ Maybe 60,000 naira. 60,000 naira. We are not ready to send you a Mama, you look back for the girl of my daughter. ọmọ ẹ̀ ọlọ́mọ alọ́tẹ̀ ẹjọ́ ẹ bá ní sùúrù ó yẹ máa lọ ẹ bá ní sùúrù ọbẹ̀ sọ̀rọ̀ ẹjọ́ ọbẹ̀ sọ̀rọ̀ ẹjọ́ ọbẹ̀ sọ̀rọ̀ ẹjọ́ ó tó Ẹ tẹ́tí kẹ́ gbọ́ o, ẹ tẹ́tí kẹ́ gbọ́ nǹkan fẹ́ sọ o. Ṣé ìyá yìí ni? Àwọn ọ̀rọ̀ ń dọ̀rọ̀ sí méjì ń bẹ̀ yẹn, tálẹ́ méjì. Ẹgbẹ́ tí wọ́n ti yà fọ́nà. Mama ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ dẹ̀ ẹni tí Ẹ
ìyá ẹ bọ́lẹ̀ ẹ̀yin bọ́lẹ̀ ṣe fídíò bí ẹ láti láì ẹ bọ́lẹ̀. bàbá ẹ jọ sọ ẹ̀yin lè máa sọ̀rọ̀ ẹ̀yin lórí gbogbo ìwà tó hù yìí sójà kí ló rí tó fi hùrù wà kí ló rí tó fi hùrù wà tó ń lọ ẹja báwọn lọ ẹ̀mọ́ ní kí ni olú kí ló fún yín lórí ọ̀fẹ́ láti wà kí ló bá yín débẹ̀. mo ṣe ń tà bá gbàdọ̀ wọ ẹni kan tí n bá ta gbèsè lò má rí fún mi lò kọ̀ọ̀kan máa tó lọ bí mo ṣe ń gbà káàkiri tí n bá tà láì gbèsè náà ni ó ń já sí gbogbo èèyàn ọmọkùnrin díẹ̀ ní mo ń gbà tà. gbọ́dọ̀ tí tó jẹ́ Èkó ní sà. Èkó ẹ̀dọ̀ ní gbogbo èèyàn bọ̀ òkókó yóò bímọ sí tòsí. Mo ti ta l'Abẹ́òkúta náà sà. Now ẹ fara balẹ̀. Now ẹ fi ara balẹ̀. Ẹ̀wọ̀n tí mo tún wá bẹ̀rẹ̀ sí ni pé àwọn ọ̀wọ̀ tẹ̀wù kí lẹ rò pé ó lè jẹ́ tó lè jẹ́ ìdájọ́ fún yín látọwọ́ Ọlọ́run àtọwọ́ ọmọ Nàìjíríà. Ká ọmọ Nàìjíríà dárí jẹ́ tọ́lẹ̀ tí ṣe láti ta títí rẹ̀. Sálẹ̀ tó lọ bá ẹgbà lọ́wọ́ ẹ̀ níwọ̀n ìṣe ìjẹjọ. Ṣọ́bìnrin ẹ ti débi ṣe bá ń gbé ìjẹjọ. Má bọ̀ bí obìnrin. Lẹ́yìn ìgbà tá a ṣe ètò, ókè a ti ṣe alẹ́ ìjẹjọ la ṣe. kò lè jáwọ́ ẹjọ́ ó ṣẹ̀wọ̀n ẹjọ́ ó ṣẹ̀wọ̀n. pa àwọn èèyàn lẹ́kún l'Abẹ́òkúta. níbi tí mo wà ni mo jòkó sí ọ̀jọ̀dé bẹ̀ mọ́ ń gbá ni ìjọba ìkọ̀wé wá bá mi gbé mi èmi lọ ni mo dẹ̀ rí wọ́n dẹ̀ ní ìyá alájọ ẹ̀ka àárọ̀ mo dẹ̀ ní ẹ̀ka pọ̀ mọ́. ẹ jẹ́ gbọ́rọ̀. sọ díẹ̀ mo kàn ní kó mú fóònù èlò wọ́n dẹ́kọ̀ fún mi wọ́n dẹ́kọ̀ ní 5,000 wọ́n dẹ́kọ̀ ní 6,000 wọ́n tọ̀rọ̀ ní 6,000 ẹgbẹ́ fún mi ní 8,000 ẹjẹ́ mi máa fi yín kí ní kan wọ́n ṣe kúṣẹ́ fún mi yẹn. bẹ́ẹ̀ni ṣọwọ́ ní ìṣe wọ́n ní màmá mo ní kí ló ṣe yín nọ́mbà ní à ẹnìkan làwọn gbàjà lọ́wọ́ ẹ̀ ń bẹ̀ yín kí ní kan ṣe ń kọ́ kẹ́mi jọ kí ní kan máa ní ọ̀kẹ́ máa wọ̀ ọ́ ṣé ẹjọ́ lóòótọ́ torí èmi mo ṣe wà tó wà lára mi ó pọ̀ so màmá sáà ní kí má wọ̀ọ́rì kí ní kan mo wá mú torí mi lè dá ṣe máa mú lọ sọ́dọ̀ ọkọ mi dẹ̀ ní accident ní January 16 àwọn ní FMC wọn kò sọ́ǹtì lánàá síbẹ̀ kò sí ọjà ọkọ lọ́wọ́ mi mọ́ àwọn aládùúgbò ló fún mi ní owó kí n máa fi ta ọjà yẹn wúmọ̀ kan náà wọ́n á bí bẹ̀yìn ọkọ ṣẹ̀ṣẹ̀ kú ni ìyá ní kí báwọn gba gàrí wọn lọ bá wúmọ̀ yẹn ní ọpọlọ màmá ẹrí bẹ́ẹ̀ rí ọkọ ẹ o ọmọ gàrí kóńgò mẹ́wàá fún ìjà àtúkò rẹ ló 5 litre lọ́wọ́ yẹn ìgbà tí mo dé kí ni yóò kú ọkọ mi ní òògùn ìyá ìwé ní wọ́n rí mo ní ojú lórí ojú ṣàánú àti ìyá ọkọ mi dẹ̀ ní òkè kí n má wọ̀ọ́rì ó ní kí gbé 5 litre ìyá dẹ̀ tún ṣẹ́jú mọ́ mi tí mo fi gbé 10 litre tó ń béèrè fún wọn mo wá kọ́ lórí mi láti ibi train mo wá rù dé first gate abúlé yẹn níbi tí àwọn kan ti ta bàbá Ìjẹ̀bú màmá wa níbẹ̀ làwọn ti ń tajà má ní màmá ebi bàyí lẹ ti ń tajà bọ̀ bàbá Ìjẹ̀bú àti onítìmù mọ̀ bí báyìí wọ́n ní ra òní ètì wọ́n máa close ìyá kan wà tí mo ní ní kọ́sọ́mù ọlágbọ̀pá làwọn gbé wọ́n á pè yá yẹn màmá ṣe mọ màmá yìí màmá yìí wọ́n ní kí bí wọ́n ní pé ṣé àwọn làwọn fẹjọ́ sùn pé ẹnìkan rajà lọ́wọ́ àwọn kò sanwó ìyá kò gàpù ẹ̀ náà níbẹ̀ ni ẹ̀yin ni tí mo sọ fún ipò máa wá sanwó yín màá ní màmá ṣé kí gbọ́jà yẹn fún wọn wọ́n ní gbé fún wọn
èmi ti wá wò pé màmá mọ̀ wọ́n o ìgbà tó wájú ọjọ́ kẹta mo wá pe màmá mi mà ní màmá yẹn má máa ṣe lọ accuse àwọn méjì kan lábúlé ní ọ̀rẹ́ ṣáà dìjà ọkọ mi wá bí mi pé màmá kọ́ mi ìwà lè sọ̀rọ̀ ìgbà tó yá mi lè mọ́ra mọ́ sáà fọ́sibọ̀tì lọ́kọ̀ mi wá níyàn pé kí n fi wọ́n lẹ̀. bẹ́ẹ̀ ni bàbá ẹ sọ̀rọ̀ dáadáa ẹgbẹ́ ọdún òun bẹ̀rẹ̀ gbogbo ṣẹ́tẹ̀ ìṣe ẹ̀rọ tó gbà ọ̀tẹ̀ tí ń wúwà tẹ̀ ìwà àmúlùmọ́lá ẹ máa lo ìgbádùn àwọn ẹjẹ́ ìsọ̀rọ̀ kí ni ìgbà ọdẹ bẹ̀rẹ̀ ó tó gbà ọ̀tẹ̀ ti bẹ̀rẹ̀. ìgbà tí mo padà bẹ̀rẹ̀ oúnjẹ níbẹ̀ ọdún kan. sọ láàrin ọdún kan àbọ̀ lẹ́nu gbogbo àwọn tó wà ní jìbìtì ṣé láàrin ọdún kan àbọ̀ ní ẹ sọ̀rọ̀ láàrin ọdún kan àbọ̀ lẹ́nu kí ni wọ́n fẹ́ bá wọn sọ torí ẹ ti ṣẹ̀wọ̀n ìṣẹ̀lẹ̀dà wọn gbogbo ẹ̀wọ̀n ohun tó wà nílẹ̀ lẹ́yìn síta bá ní káwọ́ lé ní èjì ẹ̀tẹ̀ kò ń ṣe 5 million pẹ̀lú àwọn tí mo rí bí kí ni ẹ jẹ́ fẹ́ lọ́wọ́ wọn. ẹ sọ̀rọ̀. wọ́n ní láti ẹ̀jọ̀ 32 years. kódà ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ̀ ń gbọ́ mi jẹ́ sí ń wò mí ìfọ̀mọ́lẹ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ̀ ń gbọ́ mi jẹ́ ń wò mí ìyá gbọ́dọ̀ bí gbọ́ mi ìyá yìí ló ń lo oògùn àfọ̀ṣẹ́ gbogbo àwọn tẹ̀ ń rí wọ̀nyí èpè àfọ̀ṣẹ́ bí a bá ti ní ó yá mú wá má yẹ̀wù ni má yẹ̀wù lọ́nà. ó yóò tóbi ẹni tí ó bá tó ń bá ta mọ́ra díẹ̀ ló máa mọ ohun tó ń ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ṣùgbọ́n ìyá yìí ó ti kọjá lọ wọ́n wà gbogbo nọ́mbà ẹ̀wọ̀n òkúri náà ìyá yìí lábẹ́ ẹrù àwọn èèyàn ẹrù gbogbo àwọn èèyàn àwọn tó ń tàrẹ sí àwọn olóróró ń ṣe rí àwọn tó ń rí rẹ ẹ gbàgbọ́ ṣe owó owó kó tó lọ ó lòògùn orúkọ mi ni Rafiat Ṣẹ́tàn látàdígbẹ̀ ẹni tó dóhùn mọ́lé màmá yẹn ó wà níbí báyìí ó ní wọ́n kọ́lé pé kò ń ṣe ìyá wọn ló nílé ẹni tó dóhùn mọ́lé màmá yẹn bá dé station kó pàdé ní àwọn ìyẹ̀wò pé àwọn ló ní ẹni tó dóhùn wọn mú adélé yẹn ó wà níbí báyìí wọ́n ní màmá yẹn ló nílé. mo bọ̀ ohun tí a máa ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀bá bí mo bá rẹ̀ náà bọ́ bá ní sùúrù ṣe rí láti lè jẹ́ kí gbogbo nǹkan kó lọ létòlétò bóyá lóòótọ́ ní àkọlé bóyá máa gbẹ́rẹ́gà láti fi sọ owó orí bóyá kankan bá a bá ti kúrò níbí nìsín gbogbo à ń lọ sí police station bàbá adébẹ̀ àwọn àfi ọwọ́ ọ̀dọ́ wa àti mú wọn kí ìyàwó lọ ṣẹlẹ̀ bí màá ṣe sanwó rẹ o bí màá ṣe sanwó rẹ o ń ṣọ̀dọ̀ máa ń bí. kò lè jáwọ́ lọ́pàá tún fi ilẹ̀ ó ṣe lè sọ fún ilé màmá wọn lè rẹ́jọ́ màmá tí bá máa wọ́n ọmọ náà bọ́ ta ayọ̀ ọmọ wọn náà tún ṣe nìyẹn ọmọ tó ṣe owó tó máa pa nìyẹn kéjì náà gbé yàrá níta ni kéjì pẹ̀lú kéjì yìí. wọ́n ní tọ́lá pọ̀ bá mọ̀ wọ́n bàbá wọn.
Oh,